ó pé ọdún kan gbáko báyìí tí ikú bàbá yèyé igbákejì òòṣà ọba Lamidi Olayiwọla Adéyẹmí kẹta tó wàjà tó sì kúrò lórí òkè ìpẹ́ kí Ọlọ́run fi ọ̀run kẹ́ bàbá ọ̀hún. Ṣe mọ̀ wípé báńbá ń rin bí àádánilógún ọdún báńbá ń ràjò àádánilọ́gbọ̀n oṣù. Ọba Adéyẹmí lọ nílẹ̀ yìí kò dágbà kan. Àwọn ìlú Ọ̀yọ́ wọ́n panupọ̀, bẹ́ẹ̀ ni àwọn ọmọ bíbí ọba Lamidi Adéyẹmí wọ́n ṣe ìdárò lẹ́yìn bàbá wọn lẹ́yìn ọba tó lọ wípé ó pé ọdún kan báyìí tí orí adé náà tó ti wàjà. Ọba Lamidi Adéyẹmí ló jẹ Alaafin fún ọdún 51 àti oṣù 5 tó sì jẹ́ ọ̀kan lára àwọn ọba ilẹ̀ Yorùbá tó láàmìlàaka pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun. Tí a bá ń sọ̀rọ̀ nípa àṣà, ọba Adéyẹmí gan-an ni ó yẹ ká tọ́ka àṣà sí, nítorí wípé tinú àti ẹ̀yìn àṣà ilẹ̀ Yorùbá ni ọba náà mọ̀ bíi kínla. Ọdún 1938 nínú oṣù kẹwàá ni wọ́n bí ọba Adéyẹmí sí ìdílé alówólódù bí ìyèrè tó sì jẹ́ ọmọ Adéyẹmí kejì tí wọ́n rọ̀ lóyè lọ́dún 1954. Adéyẹmí kẹta bọ́ sórí àpèrè ìtẹ́ àwọn baba ńlá baba rẹ̀ lọ́dún 1970 tí wọ́n sì gbé adé ọba lé lórí lọ́dún 1971. Ní ilẹ̀ Yorùbá ọba kì í kú, ọba máa ń wàjà ni. Lọ́dún 2002 nínú oṣù kẹrin, ọba Adéyẹmí kẹta ó dágbére fáyé. Ó juwọ́ sí ilé ayé wípé ó dìgbà ó ṣe. Àwọn alálẹ̀ wọ́n ṣẹ́wọ́ pé Adéyẹmí wípé máa bọ̀ wá, èyí tó ṣe tó. Ọ̀kan lára àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ tó wàjà, ọmọ ọba arẹwà ní ìdílé Adéyẹmí, ó mọ̀ ọ́ lára. Ó sọ wípé bí irú ọjọ́ ìní tó jẹ́ ọjọ́ ìtúnu àwẹ̀ tí bàbá bá ń bẹ láyé ni, ó ní tìlù tìfọn ni àwọn ò fi pàdé kábíyèsí tí àwọn ò sì máa jó tí àwọn máa yọ̀, ṣùgbọ́n ipa ọ̀gẹ̀dẹ̀ kì í run lẹ́sẹ̀ odò láéláé. Ó ní gbogbo ìlú Ọ̀yọ́ àti ìdílé lápapọ̀ kò ní gbàgbé ipa tí ọba Lamidi Adéyẹmí kẹta tó ti là kalẹ̀. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ọmọọba arẹwà tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ló ti ní ó ṣeni láàánú púpọ̀, àti wípé irú ọjọ́ òní tó bá jẹ́ pé bàbá ń bẹ lórí àpèrè, ó ní kì í ṣe báwọn ṣe ń wí yìí làwọn máa wí. Ó ní gbogbo ẹ̀ tíjó tìlù tìfọn làwọn ò fi pàdé bàbá tí bàbá bá ń ti yídì tàbí mọ́sálásí bọ̀ wá. N kò gbàgbọ́ wípé ó ti pé ọdún kan gbáko báyìí. Ṣé nǹkan kì í pẹ́ẹ́pẹ́? Ìgbésí ayé bàbá ó rọrùn púpọ̀, bẹ́ẹ̀ sì ni gbogbo wa ló kó mọ́ra. Arẹwà tó jẹ́ ọmọ ọba Adéyẹmí tó wàjà, ó ní yàtọ̀ sí wípé bàbá òun jẹ́ ọba ní ilẹ̀ Yorùbá, ó ṣàpèjúwe bàbá náà gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ gbogbo ìdílé tó sì kó gbogbo ẹbí àti gbogbo ọ̀rẹ́ mọ́ra. Ó ní irú Ọlọ́run ni kò sí, irú ènìyàn pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n yóò nira fún ìlú Ọ̀yọ́ lápapọ̀ láti rí irúfẹ́ Alaafin Lamidi Atanda Olayiwọla Adéyẹmí kẹta ní òkè ìpẹ́. Ọmọọba náà tẹ̀ síwájú wípé nínú oṣù kẹta lọ́dún tó rí kọjá, wọn mọ̀ wípé bàbá ń dágbére fún wa ni wọ́n fi kó gbogbo wa sòdí lọ síbi ayẹyẹ oríkádùn ìyàwó bàbá aládìgbòlù. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé àwọn àgbà wọn ti máa ń fura púpọ̀. Ara tó fún mi lọ́jọ́ tí mo lọ kí wọn, mo kí wọn ní ìkí tolóyìnbó, bàbá ní rárá kí n kí àwọn ní ìkí titi ìbílẹ̀. Mo kí wọn ní ìkí titi ìbílẹ̀, mi ò mọ̀ wípé wọ́n ń dágbére fún mi ni. Mo fẹ́ràn àkókò náà púpọ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀ ló yí Ọlọ́run, kí Ọlọ́run fi ọ̀run kẹ́ ọba Lamidi Adéyẹmí alówólódù bí ìyèrè, ọmọ kòrẹ́ni bájà tó ń wò gírí kọ̀rọ̀. Ikú bàbá yèyé, olórí Ọ̀yọ́mèsì àti adelé Aláàfin Ọ̀yọ́ Basọ̀run Akínadé Ayọ̀ọ́lá Yusuf, ó ní gbogbo ìlú ni wọ́n ń ṣàárò ìpapòdà ọba Adéyẹmí àti bí kò ṣe sí ọba ní ìlú Ọ̀yọ́ lásìkò yìí. Basọ̀run nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn, ó ní ọ̀pọ̀ nǹkan ni kò lè wáyé bó ṣe yẹ kó wáyé nígbà tí ò sí ọba lórí ìtẹ́. Bákan náà, Basọ̀run ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan
ló ní àǹfààní láti kéde ọba titun ní ìlú Ọ̀yọ́ àti pé Ọ̀yọ́mèsì ti ṣe ojúṣe rẹ̀ láti fi ọ̀rọ̀ wá àwọn ọmọ ọba lẹ́nu wò nípa ipò àti nípa ẹni tí oyè náà tọ́ sí. Gbogbo ìlú ló ń dárò ọba Adéyẹmí, àwa Ọ̀yọ́mèsì gan ń dárò ọba nítorí olórí wa ni. Ọ̀pọ̀ nǹkan ni a kò lè ṣe nítorí kò sí ọba lórí ìtẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Olórí àwọn Ọ̀yọ́mèsì tó jẹ́ Basọ̀run ó tẹ̀síwájú wípé chief imam títí ìlú Ọ̀yọ́ ó kú, àwọn ò lè yan ẹlòmíràn nítorí ọba Ọ̀yọ́ nìkan ló lè yan ìmáàmù titun. A ti fi ọ̀rọ̀ wa ránṣẹ́ sí àwọn ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ló láṣẹ láti kéde ọba titun ní ìlú Ọ̀yọ́. Kí Ọlọ́run fi ọ̀run kẹ́ ọba Lamidi Adéyẹmí kẹta. Ẹ má gbàgbé láti bá wa subscribe kì í dánwó ènìyàn rárá, níbi tí wọ́n kọ subscribe sí ẹ̀tẹ̀ kẹ́ fi bá wa subscribe.